nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ́ ẹ fi ń wò wá àti tí tẹ́ ẹ fi ń wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ kẹ́tì sí. Bismillahir Rahmanir Rahim. Tí mo fi dojú kọ Farouk ẹ wá gbọ́ lónìí gbogbo ẹni tánàbí bá wà lára ẹ tó bá bá fídíò mi pàdé kó farabalẹ̀ kó fi gbọ́ Ọlọ́run. Alhaji Dr. Saheed Òṣùpá, gbajúgbajà akọrin ọgbọ́n tí gbogbo wa mọ̀ ni, tí kì í kọ̀kọ̀ púpọ̀. Mo ti ń gbórin Alhaji láti bí 93-94. Ọkùnrin kan gbà náà ẹ̀sìn òní àmọ̀fẹ́bìnrin Fuji Fa Disco tó fi dòní nínú àwọn orin ọgbọ́n tí màá yẹn wá kọ. Ó ní ó yẹ ká yẹra fáwùjọ àwọn ẹni bí ká lè jèrè ká lè débi tí à ń lọ. Má fò ní dàgbà tó bá fẹ́ mọ̀ tí mò ń sọ. Bọ́pọ̀ èèyàn bá kóra jọ síbì kan tó jẹ́ pé ìgbésí ayé àkànní à ń gbé, ìlọsíwájú gbogbo wọn máa jẹ́ ṣòro. Ìwọ kan kó àkàn sígárà àwa ò ná má de. Bọ́kan sí ń gòkè lọ́kàn sá máa fà kan lẹ́ o. Gbogbo ibi tí wọ́n bá ń dìtẹ̀ àbí gbogbo ẹni tí bá ń dìtẹ̀ mọ́ lórí èrè wọ̀ ẹ sá fún un. Oníyanjú má bà tèmi jẹ́nu. Epo moru. Nígbà tí yàrá bá gbóná tí ò ṣeé sùn, ọ̀dẹ̀dẹ̀ tá a ní ká sá sí òun níta alẹ̀. Ìrì àìmọ̀dí ò tún já dúró níta. Àṣà ni rọ̀dẹ̀dẹ̀ bí àdán. Ayé iná làájọ gbé. Ẹ̀mí gígùn àtàlàáfíà làásìjọ fi gbé. Ẹnìkan ò nílé ẹnìkan kún bẹ́ẹ̀. Ojú ní kọ̀rọ̀ sí èwe àbí etí ní kọ̀rọ̀ sí èwe. Ikùn ní kọ̀rọ̀ sí àgbà. Àgbà tí ò bá ti rí kùn kọ̀rọ̀ sí kò sáyé eré. Sẹ́yìn náà ń rí báyìí. Sẹ́yìn rí báyìí. Ẹ wo ọmọbìnrin tí ń sọ̀rọ̀ yìí. Àlùkùránì ló fi búra ẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ wá question Farouk. Nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí fìtínà rẹ̀ pọ̀ lórí ọ̀rọ̀ Farouk Kíjìpá, ó ní àfarabalẹ̀ ká gbọ́rọ̀ ọ̀hún. Mo wá farabalẹ̀ gbọ́. Ní tèmi ń retí kó wí níbo lóun fẹ́ tó àṣírí. Gbogbo nǹkan lẹ́gbọ́n lónìí. Ní tèmi ń retí ni pé bí ọmọ 5 tóun bí fọ́kọ òun, Farouk yìí ló ní 4 bẹ́ẹ̀. Kódà bí oyún 12 ló bá òun ṣẹ́. Àwọn nǹkan tèmi rò pé yóò wí nù. So bí ọjọ́ tí wọ́n lọ fẹjọ́ Sheikh Al-Fulani sùn ní Ìlọrin tí bàbá wa Ìmáàmù Ìlọrin wá pè wá. Olórí ẹgbẹ́ kan tó wà náà ń jọ náà. Bóun náà ṣe ń pàṣírí òun fẹ́ tó àṣírí nìyẹn. Tọ́kàn tèmi sì balẹ̀. Wọ́n fọkọ tèmi náà kún jọ náà. Àṣà wà ń jókòó.
wọ́n kàn waste àkókò wa kò rí nǹkan kan wí tàbí dìde àpèjúwe irú ẹ̀ lélẹ̀ gbogbo yín náà lẹ́ẹ̀ ti rí fídíò yìí ẹ wá jẹ́ aṣọ òdodo láti òkè tẹ délẹ̀ gbogbo ohun tó wí yẹn ẹ̀sùn wo lẹ̀yin rí ń bẹ̀ ó ní wọ́n fẹ́ fi ṣéwù fẹ́ fi ọmọ tí wọ́n bínú lóbìnrin wọ́n fẹ́ fi fọkàn ọ̀hún níta lọ́kọ́ ẹ ọmọ ìlú wo sì ni tá ń bí i níbo ní ń gbé kò sí ọmọ tí ṣéhù ṣèyàwó fún tí ń sin ń bẹ èwo nú àwọn tí wọ́n ṣèyàwó fún ló ń wí ọlọ́run wọ́n mọ̀ já sí yàbátò bó bá yẹ kí wọ́n bá ránṣẹ́ náà ní sẹ́ ẹ̀yìn tẹ́ ránṣẹ́ sẹ́ẹ̀ ti sì yàn ránṣẹ́ báyìí ẹ lọ gbéṣẹ́ fún wèrè lọ́rọ̀ rẹ̀ wá ń contradict màá wá mú ẹyọ ọ̀kan wá nú àwọn contradiction tí ń bẹ nú ọ̀rọ̀ ẹ̀ ó ní inú ọ̀rọ̀ ẹ̀ tó sọ ó ní ìwọ ló kọ́kọ́ pè mí ìyẹn Farouk ní Kíjìpá tí ń dákọ̀ o àmú Kíjìpá tí ń wí ṣùgbọ́n nù tó sọ ní ìwọ ló kọ́kọ́ pè mí nísàlẹ̀ ọ̀rọ̀ yẹn ó tún wá sọ wípé ní 2011 lòun mọ Ajánásì Ìsọnù òun wá sọ f'Ajánásì Ìsọnù wípé òun fẹ́ máa fáà rẹ̀ tí ń Jánásì fún wípé ìmọ̀ sọ̀rọ̀ sí Tìjàní nínú òun máa dùn sí ẹgbọ́n tó kọ́kọ́ sọ ló pè ìwọ ló kọ́kọ́ pè mí òun kan náà ló tún wá sọ f'Ajánásì Ìsọnù pé mo mọ̀ fẹ́ máa fáà rẹ̀ tó ń Jánásì fún torí pé mọ̀ sọ̀rọ̀ sí Tìjàní ó yá sí kò ti takora wọn sẹ́ni tó ló kọ́kọ́ pè ọ́ náà ló ń sọ pé òun béèrè ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ Ajánásì Ìsọnù pé ó fẹ́ mà á sóun ló wá ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ tó fi kọ́kọ́ pè ọ́ ní àbí wọ́n lo ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ tí wọ́n pè é èwo nínú méjèèjì ẹni tí ó bá parọ́ ẹyọ ọ̀kan yóò wá irọ́ mẹ́wàá tí ó fi dìfẹ́ǹdì ẹ̀yin náà wò ní ìsìn ẹ tún lọ gbé ìbanilórúkọjẹ́ fáláwọn ọpọlọ ẹ wo bí tí ń baṣẹ ẹ̀yin jẹ́ yìí sì fi rinlẹ̀ pé gbogbo ń tẹ́ ń wí látẹ̀yìnwá bẹ́ẹ̀ ti parọ́ rẹ̀ wọ́n ní wọ́n fẹ́ fọmọ fọ́kọ ọ̀hún lọ́mọ màjára àpadà sí ibú mọ̀nù àwọn ọmọ sásán bí owó tí wọ́n fowó tọ́ àwọn ọmọ oníbi níran fún ọkọ tiẹ̀ tó súnmọ́ káwọn òbí rẹ̀ máa ń rówó pa ẹran súnná fún afálù bíbí ire púpọ̀ ńlọrin kọjá rádaràdá tó sọ ohun afálù ta la àwọn ọmọ wa fẹ́ bímọ fún ta ló fẹ́ bímọ fọ́mọ wa pàápàá jùlọ bàbá tó ń wí ṣé ò fálù bíbí ire ju rádaràdá tí wọ́n sọ yìí lọ nínú àwọn tó kọ tí mo jọ́tì sílẹ̀ nìyẹn kò wá sí ẹ̀sùn ó fún mi lóyún kó gbà ó rèpù mi rí ó fẹ́ kan náà àwọn ọmọ mi kò sẹ́sùn yẹn ń bẹ̀ ó sì sọ̀rọ̀ sọ̀rọ̀ dáradára kan ó ní ìràwọ̀ kan já láti inú sánmà òun wá ń lé ìràwọ̀ káàkiri àdúgbò òun ò rí mú lójú oorun nígbà tó ń wá lé nígbà tó ń wó múra wọn báyìí dé Sáúdí lòun ti mú mi a jẹ́ pé wàhálà rìn òjòrí eléyìí ó pé mọ́ o wàhálà tó ṣe lójú oorun ló kó dààmú ojú ayé bọ́ wọ́n ti bí ṣewu àwọn ṣe á ń tó jẹ́ nǹkankan ó lọ́bùrọ̀ ọ̀hún náà márùn-ún kò jọyàn lábẹ́ ìborùn
àṣírí kan bẹ lọ́wọ́ òun, àṣírí sí ò ti já ní àtọ̀pá rẹ̀ náà. Majnun ni ant. Ó bá yẹ pé ń ṣe ní ẹran oníṣẹ́, à ń fàsìkò yìí pé àwọn tí wọ́n gbéṣẹ́ fún ọ pé ọlọ́dẹ orí ni wọ́n gbéṣẹ́ fún o, ọ̀rọ̀ yìí ń wọnú ara wọn kò yé o, kò yé bí tí wù kó ma. Àwọn tún wá dá ọ̀rọ̀ padà torí pé bàbá wa mufti, ẹ dákun àtẹ̀mọ́ra tẹ́ níhun iná nìkan ìdí ó wà bẹ́ẹ̀ o, àfọlọ́ǹbẹ̀yìn o. Ọba tí ó fi sùúrù àti ìfaradà sí aṣọ yìí fáwọn alájí àgbà tí wọ́n fi láti bọ̀ tán rí. Ìfaradà yín àti sùúrù tí yín náà Ọlọ́run ó fi sàṣọ yìí fún yín délẹ̀ o, lágbára ńlá tọ́lọ́run ọba. Torí pé àwọn alájí àgbà Ọlọ́run fi wọ́n borí gbogbo tí ń jẹ́ àfà ní zámàní wọn pẹ̀lú sùúrù àti ìfaradà. Wọ́n gún wọn kẹ́sẹ́, wọ́n gún wọn lóríṣiríṣi ọ̀rọ̀, gún wọn ní gbogbo ẹ̀ abántorí Ọlọ́run ní ó gbẹ̀yìn ẹ̀. Abántorí Ọlọ́run. Bọ́mọ àwọn kan fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ rí àti bọ́mọ kí ó fẹ́ rí àti gbọ́dọ̀ gbọ́n kankan. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ta ló jẹjà, ta lọ́lọ́run fi borí. Sáwọn ọ̀tá wọn gan padà máa yìn wọ́n, bọ́lọ́run ti ṣe fẹ́yìn náà nù. Ìdákẹ́ ẹ̀yin lọ́lọ́run fi sàláfíà fún lùbá yìí o. Àwọn tí wọ́n ń dáná ogun yìí wọ́n fẹ́ kí ìlú ó tú ni o. Ọlọ́run tó wá fún yín ní sùúrù, tó fún yín lára àfaradà, yóò tún bá wa kó rìwọ́ọ̀dù tó ju dáadáa tí ń bẹ lọ́wọ́ yín fún yín lójú ayé yín. Àlùbáríkà àwọn ẹni rí wájú Ọlọ́run ọba. Ẹ ní ṣubú ẹ̀mí, ẹ ní ṣubú ara, ẹ ní sunkún ọmọ, lágbára ńlá tọ́lọ́run. Ìyàwó yín ò ní dòkú lójijì, Ọlọ́run ló yàn fún yín. Obìnrin ẹyọ kan bí ẹgbẹ̀rún obìnrin. Kọ́lọ́run jẹ́ kí gbogbo àwọn tọ́kọ táwọn ọmọ yín náà fẹ́ lọ́kọ, Kọ́lọ́run jẹ́ wọn orí bẹ́ẹ̀ ti rí fáwọn ọmọ yín. Ká já láàánú àwọn ọmọ yín, kọ́ wọ́n jẹ́ wọn ó fẹ́fẹ́ kúfẹ́ bí akọ arábìnrin tí ń sọ̀rọ̀ yìí o. Tó bá yẹ pọ́ pìnrin tó sọ̀rọ̀ yìí gan lọ́kọ, ń gbọ́ ìwọ tó jọ́kọ rẹ̀ wèrè ní ọ́ ni. Ó sì fi ìyàwó tó ló fẹ́ lẹ̀, ó sì ń ráre tó pọ̀ tó báyìí lórí afẹ́fẹ́, ó sì ń wòran. Àpá sí Tìjání, ọ̀pá sí Tìjání ti wá ráyè bó ló gbọ́pàá sí tẹ̀fí ń rí gbé gan. Ẹ gọ̀ o. Ẹ fẹ́ parọ́ ẹyọ ọ̀kan ẹ̀ wárọ́ mẹ́wàá sẹ́gbẹ̀rẹ̀ tí ó sì jẹ́ kí rọ̀wọ̀n ó dùn rí wọn bá. Wallahu ya'zimuka minan nas, bàbá mufti. La takhafu darakan wala takhsha. Ṣẹwárí létí gbogbo wọn ń pàpè mára pàwọn fẹ́ gbìjà yẹn, ilé yẹn làwọ́ tún sí wáàsí fún. Wáàsí mi sínú ilé yẹn náà sì ni pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹni ń pọ́n, nǹkan yín ń bàjẹ́ ló ń dára. Sẹ́rí wípé kètú wí dákẹ́ ó fọwọ́ lẹ́rán. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ sọ pé ń pọ́n, nǹkan yín ń bàjẹ́ ló ń dára. Kàmá wí dákẹ́ ó fọwọ́ lẹ́rán. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ sọ pé ń pọ́n, nǹkan yín ń bàjẹ́ ní ń dára. Àfà ńlá dákẹ́ ó fọwọ́ lẹ́rán. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹni ń pọ́n, nǹkan yín ń bàjẹ́ ẹ sọ pé ń dára. Àwọn wèrè tí a ń sọ̀rọ̀ kí ni a rí tún ṣe
ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀sọ́ pínpán ìkan yín ń bàjẹ́ ẹni ń dára. Ẹ jẹ́ tètè pe àrò àtọ̀dọ̀fín inú yín padà. Ibi tí wọ́n ń tì yín lọ yẹn, ibi wọ́n ń tì yín lọ yẹn, ọlọ́mọ jẹ́jọ́ òtú kẹ́ẹ̀ tó mọ̀ ń tẹ́ra. Assalamu alaikum warahmatullah.